ẹjẹ́ yín kọ̀ǹkọ̀ bí ẹni tí ẹjẹ́ yín gànàkú bí iyán òjò. Bàbá wa tí ń bẹ lọ́run ọ̀wọ̀ ní fọ́ọ̀kọ̀ rẹ̀. Ọba tó ṣẹ̀dá Ọbaṣá ojúbọ̀nà gbogbo ọba dá oko lápapọ̀ ní tilé toko. Ifá orí mi rèé o. Adániwáyé la kọ́kọ́ fẹ́ kí náà. Torí ọ̀rọ̀ kan sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọfá òtúrúpọ̀n yẹ̀kù. Ó ní bá a bá ń sọ̀rọ̀ Ọbaṣá ó ní ká fi tọ́lọ́wọ̀n ọba ṣàkọ́kọ́ náà. Adíbá fún òye àgbẹ̀ tó ń lọ sóko àyè ẹ̀ lọ́dún. Ó ní tá a bá ń sọ̀rọ̀ ká fi tọ́lọ́wọ̀n ọba ṣàkọ́kọ́. Adíbá fún igi kan gàgàgògó tí ń bẹ lẹ́gàn. Wọ́n ní ó kára kúrò nílẹ̀ ẹbọ ni kó wá ṣe. Ẹ jẹ́ àkọ́kọ́ dúpẹ́ o lọ́wọ́ Adániwáyé ọba. Òní gangan lọ́jọ́ 28 28 of August. Ọjọ́ t'Adániwáyé dá Fádọlá ọmọ Ọbaṣá sókè pẹ̀. Ọbaṣá wá kọ́ ní dídá Ifá ọmọ Fádá. Ó ń kọ́ bí wọ́n ṣe ń rúbọ rírú ẹbọ yíyé. Ọbaṣá wá pè mí, ó lọ́dún ti lé lọ́dún kan sí i. Ó lájànàkú akéwì nínú ayé, mo ní bàbá. Ó ní máa bọ̀ nílé mi Ọbaṣá ojúbọ̀nà gbogbo ọba dá oko. Mo ní bàbá ṣé kò séwu. Ó ní àlàáfíà ni. Ó ní máa bọ̀ wá bá mi kí Fádọlá ó ń ṣayẹyẹ t'Adániwáyé bíi. Mo ní mo ti gbọ́ o wájànàkú akéwì máa tẹ̀lẹ̀ síbẹ̀ pẹ̀lú àwọn mẹ́wàá lẹ́yìn ẹ̀. Adúpẹ́ Adániwáyé ọba ṣọ́wa ó jẹ́ kó ṣeé ṣe. Ìgbà ilé Ọbaṣá ò fọ́. Àwọn ilé Ọbaṣá ò ya. Kò fojú sunkún ọmọ kọjọ́ òní tó pé gbogbo aya ìpàtà àtàwọn ọmọ gbogbo wọn náà ń kójó f'Adániwáyé ọba. Mo bá yín dúpẹ́ o lọ́wọ́ ọba tó ṣọ́ yín tó fàwọn ọmọ ìdá yín lọ́lá. Oríṣiríṣi òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mu. Àìmọye ọmọ lẹ ti kọ́ níṣẹ́ tó ti yege. Kò sórí wọn lẹ ti bẹ̀rẹ̀ bàbá. Adániwáyé ló fi ń ṣe bẹ́ẹ̀ kì í ṣèyàn kankan. Adúpẹ́ f'Adániwáyé ọba. Fádọlá o, congratulations. Ó kú ayẹyẹ ọdún òní tó bá ẹ láyé. Lágbára lọ́wọ́ Olúdáyé làwa kò ní jáṣe mọ́. Bó o ṣe ṣọdún èyí torí ọ̀rọ̀ àwọn àgbà kó sọ pé ọ̀là là á wo ọ̀bẹ ìdíbà pọ́bẹ. Èyí tọ́mọ aráyé ní kò ní ṣàmọ́dún. Wọ́n ní ó kára ńlẹ̀ ẹbọ ni kó ṣe. Fádọlá làwà ó ti ṣọdún èyí wà á tún ṣọ̀pọ̀lọpọ̀ ọdún sí. Nínú owó, nínú ọlá, nínú àìsìkí tó pọ̀ wà á tún ṣàìmọye ọdún sí lókè pẹ̀lú. Gbogbo abiyamọ ayé pátá, gbogbo ẹ̀yin àgbààgbà tẹ̀lú ọba dá okodó. Àjànàkú akéwì òkùnkùn ní í ṣe láì fi ti yín ṣe. Ewúrẹ́ ilé Ọbaṣá mo kọ́kọ́ ṣèbànà. Àgùntàn ilé Ọbaṣá bàbá dámi bí Àjànàkú akéwì ṣèbà gbogbo yín o. Gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ìyá mòpó, ẹ̀yin abiyamọ akọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ tẹ́ ẹ di ilé Ọbaṣá mú. Àjànàkú akéwì mo ṣèbà gbogbo ajúni lọ. Ẹ̀yin ìyá mi abojú mẹ́jọ abojú mẹ́rin. Ẹ̀yin ìyá mi abojú mẹ́rìndínlógún tẹ́ ẹ kúkú lọ́gbà yìí ilé Ọbaṣá ká. Àjànàkú akéwì mo ṣèbà gbogbo yín o. Mo ṣèbà ọmọdé nílé léńjẹ. Mo ṣèbà àgbààgbà nílé Ọbaṣá ẹ jẹ́ kójú mi ṣe. Ẹ jẹ́ kéré èní kó pé mi ju tàtẹ̀yìnwá lọ. Ẹ̀yin lẹni k'Àjànàkú akéwì máa ń nìṣó. Ẹni kò ní sí nǹkan. Ẹ jẹ́ kí gbogbo ohun tá a fẹ́ wí ẹ jẹ́ kójú wa ṣe. A ti ṣèbà ọmọdé o. A ti ṣèbà. Bó ti ṣèbà gbogbo ìyàwó ilé Ọbaṣá pátápátá. Ṣé kí n máa wí lọ ẹ̀yẹ Ọbaṣá jẹ́ nǹkan ò ní ṣe mí. Lágbára Adániwáyé ọba nǹkan ò ní ṣe nìkan kan wa. Ó kú ọdún o Fádọlá. Ọmọ làwa yìí o. Lágbára Olúdáyé ọdún ẹ tó ṣe lé ní kò ní jáṣe mọ́. Ta ni inú ń bí bó ṣayẹyẹ ọdún kan lónìí? Bó tún fọdún kan kọ́dún fún ẹ. Ọwọ́ lọ ń ṣe bákan bàkan inú wa ń bí wọn. Wọ́n máa bínú kú ni mo fẹ́ kó ṣàmì ẹ̀. Ó pé kẹ́ni tó kádùn má ṣayẹyẹ ọdún ẹ̀. Ẹni tó ròkà sílé ṣó pé kó má ṣèbẹ̀ ẹ̀fọ́ sí ni. Ẹni tó gúnyán ṣó ní kó má ṣẹ̀gúsí. Kí ló wá ṣàròní bí lórí ọ̀rọ̀ tiẹ̀ tó wá ń bínú ẹ sọ pé wọ́n ti lọ. Adániwáyé ti kọ́lẹ̀ bò wọn torí pé o bínú sí èèyàn kankan. Ẹni bá bínú sí ẹ onítọ̀hún á kànjọ̀gbọ̀n. Nǹkan ò ní ṣe é kò ní ṣẹ̀mí ìwọ. Fádọlá làwà bá mi nawọ́ àdúrà yìí síwájú o. Sọ pé ojú abojú kubú oṣù ń rèrè nìyí. Ẹ̀rẹ̀ filẹ̀ jẹ̀gẹ́. Ọdún jọ bí èṣí lọmọ ìkẹyìn wọn. Ọlọ́dún kájú ẹ̀ ó pé àkàlàmàgbò oko kì í padún ja ìmáwù. Sọ pé mi Fádọlá làwà ọmọ Ọbaṣá mi ò ní padún jẹ. Ọdún mi kàṣà ìbámiláyé ò dandan.
sọ pé mo ti ṣọdún èyí màá tún ṣẹ̀mí sí lágbára dániwáyé ọba ọ̀ọ́nì fọdún wọ́dún fún ẹ. bọ́dún tuntun bá ti ń déṣe ní pèrègùn mẹ́wù tuntun wọ̀ bó o bá ti ń ṣọdún wàá máa ṣayẹyẹ pé o tún ra mọ́tò náà sí ni wàá máa ṣayẹyẹ pé o kọ́lé wàá máa ṣayẹyẹ pé o bímọ lẹ́kan wo bí ọlọ́dọ̀ ọba sá lágbára dániwáyé ẹ ò ní wálẹ̀ ẹ máa ga ni ọ̀rọ̀ ọ̀hún tiẹ̀ wá ń ṣe bí ẹni gùn mí ọbaṣá ti ń dọ́gbọ́n rìn mí nígbàjì àmọ́ mo fẹ́ kó pọ̀lù tán mo fẹ́ bá ẹ délé bàbá tó bí ẹ lọ́mọ wọ́n já mi tán wọ́n jẹ́ oyé mi pọ́mọ wọn ní Ìjẹun ní ẹ́ mo ní ìlú Ìjẹun òkùnkùn jìnnà débi pé màá wá yáwó ọkọ̀ débẹ̀ ọmọ wọn ní Ìjẹun Olójúgbe ọmọ onígbàdo wọ́rọ̀wọ́rọ̀ bàbá tí ń lọmọ orò ń ké ojú ẹ̀ mì bàbá tí ń lọmọ orò tí ń pagi orò tí ń pọ̀pẹ̀ ọmọ orò tí ń pa gbàgùdá lọ́jọ́ ọjọ́ sí inú bí mi mo ní mo fẹ́ mọ̀rọ̀ lé bàbá tó bí ẹ lọ́mọ wọn ní gúnyán lẹ́bẹ́ kí n ṣe kàkọ́ mi ní jọjọ mo gúnyán lẹ́bẹ́ mo ro kàkọ́ mi ní jọjọ mo gbé fóró nílé bàbá tó bí ẹ lọ́mọ orò lóhùn ò jẹ ó tún dé lẹ́ẹ̀kejì mo tún ní mo fẹ́ mọ̀rọ̀ lé àwọn bàbá tó bí wọ lọ́mọ wọn tún ní túyàn òun gún mo tún gúnyán lẹ́bẹ́ mo tún ro kàkọ́ mi ní jọjọ mo tún gbé fóró nílé àwọn bàbá tiẹ̀ Fájọlá wà orò tún lagídí ó lóun ò jẹ ìgbà tó wá dé lẹ́ẹ̀kẹta mo wá lọ bá àwọn àgbààgbà nífẹ̀ mo ní kí ló dé tẹ́ ò fòrò lé bàbá tó bí Fájọlá làwọ̀ àwọn mi wọ́n ní ṣé mi ò mọ̀ pé àwo egúngún lobìnrin lè ṣe ni àwo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀ ìgbà tó wá dọjọ́ 24 orò bà lórílẹ̀ téńté ó ní iyán ọjọ́ 24 tí mo gúngún kọ́ mo ló ti bu ọlásàrò ọjọ́ 24 tí mo rò ń kọ́ mo ló ti kan orò oníṣẹ́ mi ò mọ̀ pé iyán tó kan lóró mọ̀ jẹ́ nínú àwọn bàbá tó bí wọ lọ́mọ àsáró tó bu lóró mọ̀ jẹ́ nílé bàbá tó bí ẹ lọ́mọ ọmọ orò ń ké ojú ẹ̀mí ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo agbójó lọ́wọ́ ogun bàbá tó bí ẹ lọ́mọ abata fútú ọlọ́rọ̀ ọmọ ajífọwọ́ àlejò bẹnu ìgbàkúgbà lọ́jọ́ ìgbà ń gbàjáde nílé bàbá tó bí wọ lọ́mọ kò sí ohun tí wọ́n ń ṣe ní Mẹ́kà táyì kì í ṣe ní Ìjẹun lẹ́gbàálé wọ́n ń dárafà ní Mẹ́kà ẹ̀yìn ń golúmọ lẹ́gbàá wọ́n momi sẹ̀mísẹ́mì ní Mẹ́kà mi ò tí ì bá wọn mú rí alagbalúgbó odò ògún lèmi kúkú mú lẹ́gbàálé nílé bàbá tó bí mi lọ́mọ ìwọ lọ́mọ akémàjò jó lọ́fà jó gbẹrú mámàjò gbẹ̀kọ torẹ́rú ní sinmi ẹ̀kọ́ kì í sìnìyàn èèyàn tó bá fẹ́ mọ lẹ́gbàá akọ́kọ́ ṣàna wọn lówù ẹ pé òwú la kọ́dà o òwú la kọ́dà o bẹ́ẹ̀ dówù ẹ bèrè o ọmọ Ẹ̀gbá ní Ẹ̀gbá ìgbà gbogbo ọmọ wọn ní Ìjẹun ọmọ Olójúgbe ọmọ alágbàdo wọ́rọ̀wọ́rọ̀ nílé bàbá tó bí ẹ lọ́mọ lẹ́gbàá ọba mẹ́rin ní bẹ lẹ́gbàá Aláké lórí gbogbo wọn Ọ̀ṣìlẹ̀ ọba ní Àgùrá ọba ní Olówú Òdùrú ajífẹgbẹ́ṣeré ọmọ ajíbọ́sùn ajílàlà ẹ̀ṣọ́ ọba ní Aláké bàbá wa òkúkánù karùn Aláké tilẹ̀ Ẹ̀gbá lólórí gbogbo wọn Fájọlá o làwọn nǹkan ò ní ṣe é o èmi wárí kọ́ba níwọ̀n ẹgbèje mo bẹ̀rẹ̀ kọ́ba níwọ̀n ẹgbẹ̀fà tó rárọ́ba fi lọ́ba ń pa nílé bàbá tó bí ẹ lọ́mọ ọba òkùnkùn nípa ẹ̀ mo fẹ́ kó o ṣàmì ẹ̀ mo níwọ̀ lọ́mọ wọn lẹ́gbàá ilé ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo ọmọ agbójo lọ́wọ́ ogun bàbá tiẹ̀ gbọ́n wọ́n kọ́mọ tiwọn sábẹ́ Olúmọ àwọn gbọ́ kọ́mọ tiẹ̀ sábẹ́ Ọdán adìyẹ gbọ́n fìyẹ́ bo tiẹ̀ mọ́lẹ̀ bàbá tiẹ̀ gbọ́n wọ́n kọ́mọ tiwọn sábẹ́ Olúmọ ẹ̀yin lọ́mọ bá lé burẹ́wà ó ṣòfin ẹ̀rìn rírí èèyàn tó máa rìn àfi kó jáde sí gbangba àdúró gbangba bọ́lọ́pàá rojọ́ làwọn bàbá tiẹ̀ níjẹun ọmọ Olójúgbe tí mo kúkú tiẹ̀ ti wá ń kì nǹkan ò ní ṣe bá mi náwó àdúrà yìí síwájú o lágbára Olúdáyé bó o ṣe sọdún èyí wà á tún ṣọ̀pọ̀lọpọ̀ ọdún sí i sọ pé òdìdí ní fẹnu dígún ọwọ́ wa ní gbókèrè bùṣẹ́ ẹni gbóhùn olóbùrò lókèrè kò tẹ́rin ó pọ̀ jẹ́ fọlọ́ dípò fún irin wọn tí ń ṣe èyí ìdàrí pápá wọn ni ó kára ńlẹ̀ ẹ̀dọ́ ni kò ṣe bí irin wọn ti ń fọhùn bẹ́ẹ̀ ni wọn ń ṣẹ́gun sọ pé Fájọlá làwà ní màá ṣẹ́gun Oṣólé màá ṣẹ́gun Àjẹ́òde wàá ṣẹ́gun arónípìn wàá ṣẹ́gun afàìmọ́níṣẹ́nì wàá ṣẹ́gun aṣenibánidárò wàá ṣẹ́gun Oṣólé o ní kedere ní lọ́nà lágbára adániwáyé ọba máa gbọ́ o ti ṣọdún èyí
àjànàkú akéwì nínú ayé kì í dédé wá kíyàn kán bá pè bàbá Dámifẹ́ síbi pé kó wá kéwì fún yàn wọ́n ti mọ orí èèyàn tó jẹ́ náà ṣe máa ń fòde ewì lọ bàbá Dámifẹ́ káàkiri mo gbọ́ lẹ́nu bí ajere adániwáyé ló ní orí bẹ́ẹ̀ kì í ṣèyàn kankan ó yà sọ pé òdi abítí òkú alágara wọ́jà adífáfáyé tíṣan bíbí ẹlẹ́fùrẹ́ nígbà tí ayé ń dùn nígbà tí ayé ń kan wọ́n ní ó kára lẹ̀ ẹ̀bọ ni kó wá ṣe máa gbọ́ o nínú ẹni máa pẹ́pẹ́pẹ́ láyé yìí ibi ò ní jẹ́ tiẹ̀ ó máa dé èèyàn láyé ó máa rí gbàlò lágbára adániwáyé ò ní mọ bí wo bí o sọ pé alájà lolódù aláwòrán ní oníkọ̀kọ̀ ìmọ̀ràn ọ̀tá òun ní bolẹ̀ ní gbòkun adíbá fún àgbò ni wọ́n mọ̀ níjọ́ tí ń jẹ́fọ́ sí inú malẹ̀ káàkiri wọ́n ní ó kára ńlẹ̀ ẹ̀bọ ní kó wá ṣe kó sí ikú táyé nítorí ẹgbẹ́ Fádọ́là Làwán sọ pé àgbìgbò ó gbẹ́rù ẹ̀ kó máa lọ ó sí àìsàn ó sì ìbànújẹ́ láyé nítorí ọ̀gá ẹ̀ Ọbaṣá Ojúbọ̀nà gbogbo bá dá oko gbé àtàwọn ọmọ ẹ̀ pẹ̀lú gbogbo ọmọ fáńtì ń bẹ lágbègbè yìí sọ pé àgbìgbò ó gbẹ̀rù ẹ̀ kó máa lọ nǹkan ò ní ṣe kò ní ṣẹ̀mí ìwọ ò ní tètè kú sọ pé ìka kan ìka kejì bí kan bá di méjì àdòdó bí kan bá di méjì àdòdodo àdìbá fún olùkóso ọ̀làjú agbẹ́kùn máa fọ̀ arábà ń bí àfibọ́ta wẹ́rẹ́wẹ́rẹ́ ṣẹ́gun ó ń jẹ láàrin ọ̀tá ó kò dojúmọ́ kan nínú ogun wọ́n ní ó kára ńlẹ̀ ẹ̀bọ ni kó wá ṣe ta ló tó perí ọba tó èmi ò tó perí ọba Fádọ́là Làwán ta ló fẹ́ perí ẹ níbi sọ pé ibi kó máa yálé gbogbo wọn jẹ́ ti ẹ̀ bẹ́ẹ̀ délé Ọbaṣá ò máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ ọmọ wọn lọ́bà mo rántí pàjánùkú akéwì tí wá kéwì ìkì ẹ̀ kò pẹ́ rárá kò tí ju bí oṣù méjì lọ Olúwaṣẹ́gun tí n bá ń sọnù kó máa dá mi padà sójú ọ̀nà ìbàrẹ̀ Ọbaṣá ò ọmọ wọn lọ́bà ọ̀bàmọ̀dé ọmọ korowa ọmọ tagbáta ọmọ lẹ̀kílẹ̀ ọmọ ṣẹfun-tẹ́kùnṣe nílé bàbá tí ẹni tó bá fẹ́ pètè àjànàkú á ní mo rí nǹkan fìrì bá a bá rẹ́rìn ká sọ pé a rẹ́rìn nílé bàbá tó bí ẹ lọ́mọ Ọbaṣá ọmọ ń gbẹwájú léwọlé ìyá ń gbẹ̀ ìkùlé jáde náà ṣe ń pe bàbá tí ní ọ̀dọ́mọdóyà ọ̀fẹ́mọfẹ́yà fagadayọ tó rojú ẹnu tiẹ̀ tó jàre wọn nílé bàbá yín kọ́mọ ọ̀bà má kú kọ́mọdé ẹ̀bà má dẹyọ kẹ́ ẹ lè jọ máa péjú bọ koro wa ní gbogbo ìgbà lọ́bà ó dájẹ́ ń tún rìn ẹ́ ní gàjí ẹ̀yàn máa wo ṣé kí n rin bàbá yín ní gàjí ṣé nǹkan ò ní ṣe mí ṣé ẹ fọwọ́ sí i ṣé kí n máa wí lọ ó dájẹ́ ń kí bá kan nínú ifá tó bí bàbá yín Ọbaṣá ṣé kí n máa wí lọ ọ̀ṣẹ́ òtúrá ní bàbá Dámifẹ́ fẹ́ sáré kì ìbéèyàn àtàtà bàbá ò sọ pé èkìtì kan ìrẹ̀lẹ̀ kan dípá bálàǹtakùn ó ń lọ́ra ayé mi lẹ́rú bí mo bá dúró ire mi kàṣà ìgbà bí mo bá bẹ̀rẹ̀ ire mi kàṣà ìgbà àbìdí oríṣi ẹ̀rọ bá wọn bọ́ká àbìdí oríṣi ẹ̀rọ bá wọn béèrè àbìdí oríṣi ẹ̀rọ bá wọn bí ìyé ǹtẹ̀rẹ̀ ìyá ọ̀ká kú ọmọ ẹ̀ jogún oró ìyá èrè kú ọmọ rẹ̀ jogún ọ̀pá yéyé ìyẹn ní tóun kò bá kú ó ní tóun kò bá rùn ó lóun á bá wọn tẹnu bọ́lẹ̀ òun á ké tọ́tọ́ fún wọn nílé alára ó ní tóun kì bá kú ó ní tóun kì bá rùn ó lóun á tẹnu bọ́lẹ̀ òun á ké tọ́ fún wọn nílé ajérò ó sọ fún nílá onílá sogún ó sọ fún ó sọ ìyẹn sọgbọ̀n yáyá ìyẹn sàádọ́ta ẹ̀làbámi àgbọ̀n mi rògbò wọn ni ó kára ńlẹ̀ ẹ̀bọ ni kó wá ṣe bàbá o nílé ayé tó wà yìí bàbá o ti ń jẹyàn o ò ní wálẹ̀ ayé ò ní gbé ẹ pamọ́ ayé ò ní fi stroke ìdáwọ́jọ́ kò lágbára adániwáyé ọba o ò ní kànjọ̀gbọ̀n ayé ń gbẹ̀bọ̀ kú nítorí ẹ torí pé òkúkú ń ṣayẹyẹ ọjọ́ ìbí fáwọn ọmọ o ṣe fúnra ẹ o dẹ̀ tún ṣe o tún sì máa ṣe káàkiri kí Dámifẹ́ fi yẹn sísàlẹ̀ kù bàbá o bọ́n bá bínú jù bẹ́ẹ̀ lọ o máa ṣẹ́gun wọn lórí àwọn àgbà kan sọ̀rọ̀ ṣe gbọ́ ohun tó sọ ó ní Sókótó ni wọ́n ti ń pínlẹ̀ àrán tó bá dàgbà tán agbógun odó agbàgbọ́ lọ adéwọ́bá kẹsàn-án tí ń ṣe báàlẹ̀ ọjà ó ń gbowó pọ̀pọ̀ lórí ilé aya wọ́n ní ó kára ńlẹ̀ ẹ̀rọ tó ṣe akẹsàn dádé aya rẹ̀ ń dàgbà olórí ilé ọkọ ní ẹ̀kàṣà ìdájà rẹ̀ ọjà rẹ̀ tó dá sílẹ̀ láyé ń bá ẹ̀ ná àná dalẹ́ni
ọjọ́ òun ò ní kùtà, ìdààmú ayé ò ní dé bá ẹ, ò ní gbọ́mọgbìn, ò ní fẹ́ya sí, ìdààmú ayé ò ní dé bá ẹ. Lágbára àdániwáyé bó ṣe máa rí ni mo fẹ́ kó o ṣàmì ẹ̀. Ẹ máa gbọ́ o, ẹ sọ pé ajá kologbélé, ajá kologbélé. Ajá kologbélé, ajá kologbélé. Ojú ni wọ́n ràn, ọ̀pàtà lè jí, mẹ́ta ni wọ́n, irúnmalẹ̀ ni gbogbo wọn ṣe. Wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé, wọ́n dé oríta mẹ́ta àgbáǹsálá, wọ́n pàdé Ọ̀rúnmìlà lọ́nà. Ọ̀rúnmìlà ní níbo ni wọ́n ń lọ? Ọ̀nà wọn ń lọ sóde ayé. Ó ní kí lẹ fẹ́ lọ ṣe? Ọ̀nà wọn ń lọ báwọn aṣàdéhùn máa ń múṣẹ. Ọ̀rúnmìlà ní àwọn wo láṣàdéhùn máa ń múṣẹ? Ó láwọn aṣàdéhùn máa ń múṣẹ. Ajá kologbélé, ojú ni wọ́n ràn, ọ̀pàkà lè jí. Ó nígbà tó fẹ́ pò lálùdí ọ̀run, wọ́n ti sọ pé àwọn ò ní jẹ́yàn láyé, wọ́n ti láwọn ò ní gbé ohun rere ṣe nílé ayé, wọ́n ti ní wọ́n ń bímọ láyà àwọn ò ní bá wọn bímọ, wọ́n ní wọ́n ń kọ́lé ra lè ra mọ́tò àwọn ò ní bá wọn ṣègbọ́n kan. Wọ́n délé ayé tán, wọ́n rí pọ́wọ́ la fi ń lulẹ̀ ayé, wọ́n rí pọ́mọ lẹ́yìn wá ọ̀la, wọ́n rí pọ́mọ rere gbogbo nílé ayé dá ní ṣíṣe. Wọ́n wá fọwọ́ kú èjì, wọ́n gbalẹ̀ aláwo lọ, wọ́n gbọ́ irú ẹ̀bọ wọn rúbọ, wọ́n rúbọ nǹkan, wọ́n dolówó, wọ́n dọlọ́lá, wọ́n jẹ láìsí kìrẹ́lẹ́, wọ́n jẹ ti gbàgbé ìlérí tán ṣe lájú ilé ọ̀run. Wọ́n náà wọn làwọn fẹ́ lọ bá ní ayé, wọ́n ní ìtó ti kọ́lé nù wọn, àwọn asọ́dá láì nílé, ìtó ti ra mọ́tò, ìtó ti bímọ, ìtó ti jẹ́yàn, àwọn aṣọ wọn dẹ gun arinlẹ̀. Ọ̀rúnmìlà wá dá wọn lóhùn, ó láwọn ọmọ ìyá òun bẹ láàrin wọn. Lára àwọn ọmọ ìyá Ọ̀rúnmìlà òun ni gbogbo wa ń ṣe. Ilé tá a kọ́ ayé òní dà yẹn wò. Ọkọ̀ tààrà ayé òní jẹ́ kó laná. Ẹni rẹ̀ òní nọ́ọ̀kì. Ìdààmú ayé òní dé bá yín bàbá. Kò ní dé bá wọn ọmọ yìí. Ohun rere gbogbo tá ẹ ti ní àtò yín lọ́wọ́ jọjú alẹ́ o. Ẹ ní tàràkà. Bàbá o, ẹ sápamọ́ títí. Ìṣẹ̀dá yín ò sápamọ́. Ó pẹ́kọ̀kọ̀ títí. Ìṣẹ̀dá rẹ̀ ò pẹ́kọ̀kọ̀. Adífábẹ́rin tó lòun fẹ́ jọba ẹranko nínú igbó, wọ́n ní ó kára ńlẹ̀ ẹ̀bọ ni kó ṣe erí rúbọ, erí ìjọba gbogbo ẹranko nínú igbó. Adífáfún àgbámùréré tó lòun fẹ́ yọ̀wó lórí ṣanranṣan, wọ́n ní kó rúbọ. Àgbámùréré rúbọ, àgbámùréré yọ̀wó lórí ṣanranṣan. Adífáfún orí tó lòun fẹ́ dádé, wọ́n ní kó rúbọ, orí rúbọ orí ń dádé. Adífáfún ọba tó lòun fẹ́ jókòó sórí àpèrè, wọ́n ní ó kára ńlẹ̀ ẹ̀bọ ni kó ṣe ọba rúbọ, ọba ń jókòó sórí àpèrè. Adífáfún àtẹ́lẹ̀ ọwọ́ tó lòun fẹ́ máa gbádé lọ sórí, wọ́n ní kó rúbọ. Àtẹ́lẹ̀ ọwọ́ rúbọ, àtẹ́lẹ̀ ọwọ́ ń gbádé lọ sórí. Ó ọba sáò sọ pé àtẹ́lẹ̀ ọwọ́ ẹni la fi ń gbáre, sọ pé àtẹ́lẹ̀ ọwọ́ mi lèmi yóò fi gbáre, àtẹ́lẹ̀ ọwọ́ mi lèmi yóò fi gbáre owó, ìrì ọlá, ìrì ọmọ, àtàrí kúbalẹ̀ ọ̀rọ̀. Bá a ṣe wí bẹ́ẹ̀ ló ṣe máa ṣe fún bẹ́ẹ̀ ṣàmì ẹ̀. Ó Fádọlá là wá, ìwọ ló lọ́jọ́ òní. Èyí àti wí fẹ́lẹ́dùmarè lórí ọ̀rọ̀ tiẹ̀ kàṣà iṣẹ́. Torí bọ́mọdé bá mọ́ ṣe dání, wọ́n á pé àṣẹ. Èyí tá a wílẹ̀ ní dandan ni kó ṣe mọ́ ẹ lára. O ní fàìsàn lògbà, o ní bẹ́ǹdì, o ní wúkù, o ní skípù, o ní stífù, o ní nọ́ọ̀kì, o ní bẹ́pò bíi táyà mọ́tò, o ní nọ́ọ̀kì bí ẹ́ńjìnì ọkọ̀. Àrùn ló máa dá o ní dáhùn. O ti ń jẹ tinú ẹran, o ní jẹgun ẹran, o ní fàìsàn lògbà. Ẹlẹ́ni ò ní gbà sí ẹ ṣe. Lọ́dẹ̀dẹ̀ Ọbásá, o ti ń di gbajúmọ̀ bọ̀ lágbára lọ́wọ́ Olúdáyé. O máa dìlú mọ̀ yìí káàkiri. O máa bẹ́gbẹ́ pé o máa rí gbàlò, nǹkan ò ní ṣe é o. Gbogbo èèyàn ọmọ Ọbásá o, lágbára lọ́wọ́ Olúdáyé, àdániwáyé á dá yín sí o. Ẹ ní ṣàìsàn, ẹ ní kú fọ́tàyọ̀, ìbànújẹ́ ò ní yẹ̀dẹ́gẹ́dẹ́ yín o. Lágbára lọ́wọ́ Olúdáyé, nínú ẹ̀kọ́ yín ẹ ó máa ga sí, ẹ ó máa pọ̀ sí nínú ìmọ̀, ẹ ó máa pọ̀ sí nínú òye. Àwọn aya Ọbásá dà, gbogbo aya Ọbásá o, ọ̀rọ̀ wọn gbàgbọ́n tiẹ̀ sọ̀rọ̀. Ṣé kí n wí bàbá mi Ọbásá? Ó ní iṣu dùn jẹpo, ìkẹ̀tẹ̀ dùn jẹ̀fọ́, obìnrin dùn bá sùn jọkùnrin lọ. Ó ní bóbìnrin bá ń bóbìnrin sùn, bí èèwo, bí kókó, bí àgbáǹkáká, bẹ́ẹ̀ ní ṣe máa ń rí. Ó ní bókùnrin bá ń bókùnrin sùn, bí ìrira, bí ìdààmú, bí ẹrọ̀fọ̀, bẹ́ẹ̀ ló ṣe máa ń rí. Ó dáa torí ọkùnrin la ṣe dáko bàbá o. Torí ẹ ládániwáyé ṣe dáwọn aya ẹ sí, ikú wà ní ìjà ọgbà lọ́dẹ̀dẹ̀ tiẹ̀. Ẹ̀yin aya Ọbásá o, ẹ ti ń jẹyàn, ẹ ò ní wálẹ̀, ọ̀rọ̀ yín ò ní dojú rí, ẹ ò ní mọ̀ bànújẹ́, ẹ ò ní fìnira lògbà. Ayé ò ní fi yín ṣe pàṣán fún bàbá wa Ọbásá. Lágbára lọ́wọ́ Olúdáyé, lórí yín kò ní náwó ìdààmú. Bàbá o,
ẹ tiẹ̀ sọ̀rọ̀ kan Fájànàkú Akéwì níjẹta ẹlẹ́yìn kan ẹ ló ń rìnrìn àjò bọ̀ ó ṣe bẹ́ẹ̀ ó pàdánù sójú pópó ẹláyà ti lọ ọkọ wà nínú bákúbálà báwo wá ní ṣé bàbá ti ń sọ̀rọ̀ àìfá ti jí wọn padà sáyé ẹni tó ti sọnù kádániwáyé kó bá wọn ṣe ní kò ní jù bẹ́ẹ̀ látọrí pé ọ̀rọ̀ kú yàtọ̀ béèyàn bá ti kú Fájànàkú Akéwì bá ti kú sẹ́nu máa ṣe gbé ni mo ṣe máa ń wípé ìbáṣepẹ́ bàbá Olúgbọ́n ìbá kú lọ́jọ́ sí àbá pé ikú jàre ọ̀rẹ́ ìbá ṣe pé bàbá rẹ̀ ṣà ìbá lọ sájú ilé ọ̀run ìbá tún pé ikú jàre ọ̀rẹ́ ọjọ́ tó fọ asínkú nínú igbó tí gbó ti jù ló ń mì tìtì lágbára lọ́wọ́ olúdá ayé lẹ́rẹ̀dẹ̀ tiẹ̀ ayé ò ní fi kú wá ẹ kò ní fi kú wá àwọn aya tiẹ̀ kò ní fi kú wá àwọn ọmọ tiẹ̀ èyí àwí lónìí àrọ̀ mọ́ Àjànàkú Akéwì sọ díẹ̀ lọ́rọ̀ bàbá ọ̀dá mi fẹ́ kì í dédé kúrò ní bùbá ẹ̀ mo fẹ́ máa ṣẹ́rí padà sígbàlẹ̀ wọ́n lè fẹ́ bí yín pé ta ló ń kọrin ewì látẹ̀kan bẹ́ẹ̀ bá tiẹ̀ wá mọ̀ mí ẹ̀sà tiẹ̀ tí wọ́n ń gbóhùn ẹnu mi èmi l'Àjànàkú Akéwì nínú ayé Akéwì ìgbàlà nínú ìjọ akómoyín yá o èmi lọmọ wọn níjẹmọ akómoyín ará ìtàkè ọmọ olóbùrò ọmọ ìtètè dé òní bùdó èèyàn tó dé lẹ́yìn ẹ̀ lóní gbàgede bàbá tèmi lọmọ òní màmá pẹ́ ọ̀la máa mọ kòkò ní kì í jẹ́ kọ́mọdé jẹmọ òyọ̀lẹ àwa lọmọ òjì ní kùtùkùtù mẹ́ran tútù lọ́bẹ̀ pajẹ nílé bàbá tó bí mi lọ́mọ ọbaṣá ọjọ́ abájà ò jẹun ọjọ́ tẹ́ ẹ bá rí wa tá a bá jẹun ó yẹ kẹ́ ẹ mọ̀ pé já ò pọ̀ nìyẹn akómoyín yá kájọ ríre bọ́ra wa ṣe ẹjẹ́ àjọ ṣàmì ẹ̀.